owó ìgbésẹ̀ kúrò lẹ́nu ẹbí chloroquine. Àwọn èmi àti ìyá yín àfi bí ẹgbẹ́ tí mo wá tí ń bí kan rí. Dábẹ́ bó ṣe rí lọ́kàn mi lọ ó dà pé mo ti rí ìròyìn àti mọ́ lọ́wọ́. Tí nǹkan kan bá wà lọ́kàn kò sọ tó bá dé wà comfortable pẹ̀lú wa kò jẹ́ ká tètè gbọ́. Èyí tó ń sọkọ yẹn ó lójú wájú ojú ẹni mímọ́ àbí. Bẹ́ẹ̀ ni sọ especially ti mọ́mí àkáǹtì bẹ́ẹ̀. Akínọlá mi ò tiẹ̀ rí ojú ẹ̀ rí in fact mi ò tiẹ̀ bá ìpàdé my entire life níjọ́ tí mo ti dé ilé ayé mi ò tiẹ̀ rí ẹrí ní fìrífìrí ojú mi láì. Ẹ̀wọ̀ ìyàtọ̀ sí tí ìyá yín ti ó wà lórí ẹ̀. Lọ́dọ̀ dáadé ṣe mọ̀ pé méjì lọ́lọ́ máa ń dára. That's correct. Bó ṣe rí gan ni èèyàn méjì ni ọ̀nà máa ń dá sáyé. Ẹ̀wọ̀ ẹja fìyẹn lẹ́jà rẹ̀ ká mójú ọ̀rọ̀ sọ. Bẹ́ẹ̀ni ṣé ìgbàgbé birthday mi for weekend torí mo máa ní the gift mi látọ̀dọ̀ yín àti ọ̀dọ̀ mọ́mi àti pé mo fẹ́ kí ẹ̀yin méjì wà bẹ́ẹ̀. Nílé ráyè ọmọ rẹ ní í ṣe wedding ṣẹlẹ̀ mọ̀ kọ́kọ́ ẹ̀ la fẹ́ pè kó wá ṣe chairman wedding wọn so we have to be there. Nílé ráyè wà. Yàtọ̀ sí tí ayé ti ẹ̀ sọ yẹn ṣé mo pé pàtí tẹ́ ìfẹ́ ṣe tìróró lẹ́nu máa jó bẹ̀ youth party ó yàtọ̀ sí style tiwa but all the same ṣá ẹ̀gbọ́n tó máa dé before weekend láti South Africa our represent our ń bẹ̀ and as for your gift be sure pàtẹ́ lọ́wọ́. Thank you very much. That's right. God bless you.
báwọn ọ̀rẹ́ mi wọ́n fẹ́ báwọn ọ̀rẹ́ máa ṣe kọ́ sí ìta kò dáná ó ṣe gbọ́dọ̀ pẹ̀lú láti bẹ̀rẹ̀ ayé mi ìlú mi kọ́ ní mo dá wà mo ní ìwà olówó owó tí mo ní ìwà olówó owó yẹn akọ́ làwọn obìnrin ṣe ìṣèlú ṣe láti bá ìfọ̀ tó wá ilé ayé mi bọ̀ ìwà tó dín ọba yẹn kò tẹ̀ mí lọ́wọ́ ìfọ̀ ayé gbà fún mi o kò dáná ó. Akínọlá, ṣé ojúṣe yìí ló ń jòyè lọ́jà ẹ̀dẹ̀? Have you forgotten? Ṣé wọ́n ti gbàgbé ni? Gbogbo àwọn ọ̀rẹ́ wa tí wọ́n ti bá ọjọ́ ọlọ́jọ́ lọ. Àti o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti kékeré ni gbogbo ti bá ọjọ́ ọlọ́jọ́ lọ. Now, tell me about these guys. Ṣé wọ́n kà ní Yorùbá? Ìjọba ìwé ìmọ̀lẹ́ lè kú. Ìjọba ìwé ti bọ̀. Èyí tó ti kú ti kú lọ. Akínọlá, listen to me. Ìwọ̀n ìyá ayé tí èmi ìwọ pẹ̀lú gbogbo àwọn ìwà fún ogun tí wọ́n ti ṣe o lè fi àyíká ilé tó bá jẹ́ wípé ìwọ náà ló ti bá ọjọ́ lọ́jọ́ lọ tí ẹ̀sán ikú ẹ bá yọ nothing is not gonna stop now ẹ̀sán ikú gbogbo àwọn ìwà tí wọ́n ti gbàgbé yọlé and listen to me nothing I repeat kò sí nǹkan tó lè stop Ebi ti gbọ́ ti gbọ́. Ebi ti sọ̀rọ̀ púpọ̀. Ṣùgbọ́n bí èmi yóò fi wọ́n fẹ́ mi. Ṣùgbọ́n bí mo fi wọ́n fẹ́ mi. Ebi ti fi fẹ́. Ebi ilé mi mo fi wọ́n jẹ. Wọ́n ní wọ́n fi mí. Mo bá yẹ kí wọ́n mi. Wọ́n kì tí wọ́n ti dé pé lóòótọ́ lè fẹ́ gba òwò ẹ̀. submit Numbers. Anywhere follow. Dragon. kí ló máa ṣe náà. tí o bá fẹ́ kí ló kọ̀ yẹn láì yá ẹ̀. àní mo rún yẹn club jíde gbé kúnlé gbé Sheffield tó ṣe wọ̀ká ó gbé gbàgbé tó bá mú ẹ̀ kò rí ní aṣọ rock kó máa bá sùn kéwòn tí ó ti máa bá sùn báyìí kó kun ẹ̀ òun ni mo fẹ́ fẹ́ sẹ́ ẹ̀. ayé ẹ̀ ń bàjẹ́ lọ wá. ẹ dúró àwọn ọ̀gá ẹ dúró ná kí ló dé tó fà ìbú ṣe yìí èyí mo ti dẹ́ wata mú. àrí mo kò sí wí sábà máa sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ yìí ṣé torí wèrè yìí ó gbé síbi tó dàbí tọ́kì Gambia yìí àbò rí ẹnu ẹbí gbà wàrà. ṣé irú àwọn èèyàn lílì. mo sí wọn nà ọ yàtọ̀ sí ra wọn nà ọ. ẹ jẹ́ sọ kankan fún yín o àwa náà ra sọ́ọ̀sì tó wá ní o ọdún ọmọ kan bá gbà dúró lọ́dún fún mi èyí ló jẹ lẹ fún mi kí ló dé ẹsẹ ìwọ fẹ́fẹ́ obìnrin ìwọ kó òun tẹ́lẹ̀. fẹ́mi tí ẹyẹ sùn lè ní sẹ́yìn sùn lè ní mo ẹ̀ṣẹ̀ rí pé ẹ ti má gà ẹ ti mú gùn mo kàn fẹ́ penetrate. ilé ọmọ sọ ọ́ ọ́ ń jẹ bí ìrìn àbá mo fẹ́ emphasize. ṣé mo sọ fún yín. mo fẹ́ exaggerate. bàbá rẹ̀ penetrate. bó ṣe wà yìí. mo ẹ ti sún mi gbogbo ẹni máa bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ òṣì nìyẹn tẹ́ bá ti rí nǹkan tẹ́fẹ́ tó sì lè máa mẹ́nu. èmi ò ní ìdè kankan.